So lọ́rọ̀ tá à ń bá lọ nípa ọ̀rọ̀ Adétutù pé kí ni kábíyèsí ṣe, kí ni kábíyèsí fẹ́ ṣe, báwo ló ṣe jẹ́ ìmọ̀ ìgbìmọ̀pọ̀ kábíyèsí. Àwa ń lérò yẹn ni o, that is it. A kàn fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀, a kàn guess. À ń guess pé báwo ló ṣe ó lè rí bẹ́ẹ̀ ṣá àbí kò lè rí bẹ́ẹ̀. Allegedly òun ni. Bẹ́ẹ̀ tí kọ́tà yóò ká tí à ń fẹ́ kí ẹ mọ̀ ni pé kábíyèsí tí ò bá mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀, nípa nǹkan tí Ashley ń dánwò, pàápàá jùlọ òun àti Mariam ń dánwò ní ààfin eléyìí lágbára. Ṣé pé ó rí bẹ́ẹ̀ ni àbí ò rí bẹ́ẹ̀? Torí ó yà wá lẹ́nu. Ẹ̀yin èèyàn wa tí tẹ̀ ń gbọ́ wa, ó yà wá náà lẹ́nu pé ṣé eléyìí lè rí bẹ́ẹ̀ ṣá. Although ìṣẹ̀lẹ̀ àjọ ń jíròrò ni àwa máa fún yín ní information tí yín ni pé tiwa ní pé kẹ́ tó fún àwa náà nímọ̀ràn. Pé bẹ́ẹ̀ ṣe ń doubt yẹn, bẹ́ẹ̀ ṣe ń wò yẹn, bó ṣe ń jọ yín, bó ṣe ń jọ yín lójú àbí bó ṣe ń fún yín ní concern, bẹ́ẹ̀ náà ló ṣe ń fún àwa náà ní concern. Nǹkan tá a fẹ́ máa gbọ́ lé ọ̀dọ̀ yín ni ẹ jọ̀ọ́. Ẹ máa fún àwọn ní details kájọ máa sọ àsọyé. Àwa máa ṣe findings. Ṣẹ́rí ọ̀rọ̀ ààfin yẹn. Nígbà tí èèyàn ìrírí ayé, ìtàn, oríṣiríṣi nǹkan tó lè ṣẹlẹ̀, ó lè ṣẹlẹ̀ ṣá. Táwa náà fi máa sọ fún àwọn ọmọ wa náà pé kán wà careful, kán má fi irú nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí nǹkan tí ò da, kán má fi irú ẹ̀, wọ́n fi ṣe àwòkọ́ṣe, God forbid. Kéèyàn máa rebuke ẹ̀ ni. Kéèyàn dẹ̀ máa sọ fún àwọn ọmọ wa pé irú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn, àwọn èṣù ni o. Àwọn ni ẹni tó bá ṣe ti èṣù ni. Ẹni tó bá ṣe nǹkan tí ò ṣe unrighteousness pé ti èṣù ni. Bẹ́ẹ̀ ni. So ká mọ bá ṣe máa fi advice àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa àbáwọn tó wà lágbègbè wa pé ẹ má ṣe ìkà ni. Kò lérè nǹkan tó máa cause lọ́jọ́ iwájú. Consequence ẹ̀ kò ní da. Bẹ́ẹ̀ ni. Torí ẹ má yẹ ká wò pé àwọn kan nírọ́ ni kò lè ṣẹlẹ̀. Ìbá jẹ́ irọ́, wọ́n ní èéfín ò kí ń ru lásán. Bó jẹ́ pé wọ́n máa fi díẹ̀ kún, wọ́n á ṣàmọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀. Gbogbo ẹ̀ pátápátá kò ní jẹ́ irọ́ tó wáyé pé ẹ fi ìpè wé irọ́ ni. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ mọ̀ pé nǹkan tí à ń gbọ́ ní íńtánẹ́ẹ̀tì, òun là ń gbé kalẹ̀. Kí a jọ máa jíròrò pé ṣé ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀. Báwo ló ṣe fẹ́ rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká máa gbé yẹ̀wò. Ṣé ti gbọ́ ẹ̀yin èèyàn wa tó ṣẹlẹ̀ ń kẹjọ? Mo dúpẹ́ lọ́wọ́ yín torí máa ń like ká jọ máa sọ àsọyé pọ̀, ká máa jíròrò fúnra wa, ká máa kọ́ra wa lọ́gbọ́n. Ẹ yá mi lọ́gbọ́n, èmi náà yá yín lọ́gbọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n ní ọmọdé gbọ́n, àgbà gbọ́n, òun la fi dá Ilé Ifẹ̀. Ifẹ̀, ṣé Ilé Ifẹ̀ náà tá à ń sọ̀rọ̀ yìí? Ó lè jẹ́ pé bẹ́ẹ̀. Torí Ilé Ifẹ̀ yẹn, nǹkan wà ńbẹ̀ o. Nǹkan wọ́n ńlá ibẹ̀ ní Yorùbá ti ṣe, ó ti wá. Yes. Wàá ṣe ẹ̀ náà pé Olúwa ṣeun. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré gẹ́gẹ́ bí story yẹn. Wọ́n ní nígbà tí olórí Blue tó lọ ti dànù, lẹ́lẹ́kejì ó tún padà sí hospital yẹn. Ẹlẹ́ẹ̀kejì. Wọ́n nígbà tó wà lọ hospital ó ṣe ní Ashley pẹ̀lú bí ọmọ ọlọ́mọ ṣe wà lọ hospital bá ṣe ń sọ yìí. Wọ́n ní ṣe ní after incident yẹn tó ṣe ṣẹlẹ̀ tó fi lọ admit sí hospital. Lẹ́lẹ́kejì. Wọ́n ní ṣe ní Ashley dẹ̀ lọ gbé truck. Ó bẹ̀rẹ̀ sí wọ́n ló ṣe ló lọ ja ilẹ̀kùn ibi tó ń fi Adétutù sí. Yàrá kan tí Queen Naomi fún pé kó yìí kó ẹrù ẹ̀ síná. Kó yìí máa bá iṣẹ́ ẹ̀ lọ títí tó máa fi parí mansion ni. Wọ́n ní kò tán síbẹ̀ ṣe ní Ashley ló bá já ilẹ̀kùn ló bá kó gbogbo ẹrù Adétutù sínú ẹni tó kó kúrò ní ààfin pé ìwọ̀kẹ̀ pé kò lè dúró sáàfin yìí. Adétutù lè bá òun dúró sáàfin yìí. Adétutù máa lọ ni. Wọ́n nígbà tó dẹ̀ kó gbogbo ẹrù ẹ̀ pátápátá. Wọ́n ní àwọn security, àmọ́rú àwọn security ìgbẹ́ẹ̀gbẹ́ tó wà láàfin tó ń fún ní order
tó ń fún ní authority tó ń fún tí ò yanrantí torí màá sọ pé kò yanrantí Ọlọ́run dáríjì mi ṣá máa ní kò yanrantí ni ṣe bí wọ́n sọ pé wọ́n fìyàn jẹ oyè àwòdì kó má lè gbádùn ẹ̀ nígbà tí ẹ rí téèyàn ń fọ́ ilé tó ń ṣe nǹkan bí tó ń ṣe nǹkan tí ó tọ́ sẹ́yìn náà mọ̀ pé ó ń ṣe nǹkan tó tọ́ ẹ lè dá lẹ́kun kẹ́ dá lẹ́kun kẹ́ sọ fún pé àbí kò sọ ọlọ́pàá ń bẹ̀ ni ó yẹ asọ́pọ̀ yẹ kọ́ ọlọ́pàá náà wà ń bẹ̀ kò sẹ́nibọ́dì tó wẹ́tiwẹ́ Ọlọ́run dáríjì mi àkókò mọ àṣetìyàn táwọn ẹni ẹlẹ́ni ti ṣe tí Ashley dẹ̀ ń lo manipulation ó tún mọ̀ pọ̀ láti máa àwọn ẹni ẹlẹ́ni náà du orí wọn náà tá bá sọ díẹ̀ ká tó tọrọ àwọn Muslim sọ pé aṣàgà fúlù láì wọ́n ní aṣàgà fúlù láì ká tẹrọ dáríjì ẹ̀yin èèyàn mi wọ́n ní bó ṣe rú ẹrù yẹn bó fẹ́ lọ sún náà ni o bó fẹ́ lọ dá sí dustbin o bó fẹ́ lọ wà I don't even know nǹkan tí ó lè ṣẹlẹ̀ wọ́n ṣàlàyé lè palẹ̀ irú ẹni ẹlẹ́ni mọ́ ó di lẹ́lẹ́lẹ́ ó gbé kúrò ní ààfin ṣé pé tí Adétutù bá dé láti hospital kó tún gbọ́ pé àbí kó wà lọ sí kan tó lọ tá ló lóbo pa Ashley kan náà Ashley túláàsì tí ò fẹ́ kí ọmọdé tí ò fẹ́ kágbàlagbà tí ò fẹ́ kí àwọn tó wà láàfin sinmi Ọlọ́run lolùdájọ́ o ẹ jẹ́ ká sọ díẹ̀ ká mẹ́nu kúrò náà Ọlọ́run ló mọ gbogbo ètò nǹkan tó lè ṣe nǹkan tó ṣẹlẹ̀ bí òótọ́ ni bí irọ́ ni ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ yẹn mo sọ fún wa pé ogun bí òótọ́ ni bí irọ́ ni Ọlọ́run ló yé nọba ni ó ti páàkì gbogbo ẹrù Adétutù kúrò nílé lẹ́lẹ́kejì Jesus wọ́n ní ìyá blue àmọ́ nǹkan tí ìyá yẹn àti ẹ̀mọ́ èyí tí ìyá yẹn fẹ́ ṣe bí ọmọ ẹ̀ ní kábíyèsí o bí ó ń gbèjà pé ọkọ òun ni o bó ń sọ pé títorí pé ogún kábíyèsí lòun fẹ́ bá wọn pín ní ààfin lòun náà ṣe ń ta bí ọbẹ̀ tó sọ pé òun ò ní gbà bí tó fi jẹ́ first wife kábíyèsí kò wá yé èèyàn èwo ni kí èèyàn máa kọjá ayé ẹ̀ gbogbo ìgbà àwọn ẹni ẹlẹ́ni tó lọ ń bá jà á bá Naomi jà á bá ilé ìjà kí ni ìyá yẹn ń fẹ́ kí ló fẹ́ lára kábíyèsí kí ló fẹ́ lára kábíyèsí tó fẹ́ gbà lọ́wọ́ kábíyèsí bí kábíyèsí ti bẹ̀bẹ̀ pé ó dáa kí ni price yín ẹ calculate price yín kó òun san fún yín kẹ́ ẹ̀ lè fòun lọ́rùn lẹ̀ ẹni ńlá ẹ lè pa kábíyèsí ẹ lè rí pa ẹ lè rí àwọn ọmọ ẹ̀ pa pàápàá jùlọ ìyàwó àtàtà tó ní ẹni bí ọkàn ìyẹn Queen Naomi ẹ lè rí pa ẹ̀dá kan ṣe lásán gbogbo ibi tẹ̀ ń tọwọ́ bọ̀ láti ṣiṣẹ́ ibi láti ṣe jàǹbá ní ààfin Ọlọ́run ló máa san gbogbo yín ní ẹ̀san iṣẹ́ ọwọ́ yín bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi ẹ rí i pé ó sọ sí ní lẹ́nu bùyọ̀ sí mo ní kí n sọ gbogbo ẹ̀ ń sọ èyí tó kù bó ṣe jẹ́ ibi tí Ashley tó kó ẹrù ẹni ẹlẹ́ni tó palẹ̀ mọ́ ẹ bá mi dá sọ̀rọ̀ yìí ṣé pé kí Adétutù kúrò láàfin fún wọn ni àbí kí Adétutù kó yí dúró torí kábíyèsí ẹ jẹ́ kí a máa bá ètò bọ̀ bó bá ṣe jẹ́ màá jẹ́ kẹ́ gbọ́ ẹ ṣé gan ni bẹ̀ ṣe ń tẹ́tí sí bàbá ṣe bá like bá subscribe ẹ fi tó kù sí comment section Jésù Olúwa wa.